ẹ kí ilé o ẹ̀yin èèyàn wa, a kú ọdún, a kú ìyèdún. Ọdún tuntun tá a wá wà nínú ẹ̀ yìí tí ń ṣe ọdún 2021 á dára fún wa o. Gbogbo àdáwọ́lé wa pátápátá ni ó máa yọrí sí rere. Gbogbo òwò tá a bá sì ń dáwọ́lé pátápátá yóò já sówó, yóò já sọ́lá fún wa o. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wo ètò wa Táńtọ́lọ́run. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ètò kan ètò tó ń dùn gbogbo ènìyàn nínú. Ẹ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé Olúmidé Akínúbí lórúkọ tèmi o. Àwọn ènìyàn kan á sì máa pè mí ní ọmọ Nàìjà, àbẹ́ẹ̀rí nǹkan. Bẹ́ẹ̀ ni ẹ rí ìta wa fẹ́ sọ lénìí. Mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ jókòó. Oríṣiríṣi àwọn ohun tí ń ṣẹlẹ̀ nínú ayé, oríṣiríṣi àwọn ohun tí a fi lè kọ́gbọ́n, oríṣiríṣi ohun àrà táàtù gbọ́ táàtù ní ó ga o. Òun la máa sọ lórí ètò wa Táńtọ́lọ́run. Èyí tá a mú wá lénìí rèé. Ọmọkùnrin kan ni ó fi ìwé ránṣẹ́ sórí ètò Táńtọ́lọ́run. Ó wí pé olóòtú, ẹ dákun ẹ bá mi nọ̀rọ̀ yìí sáfẹ́fẹ́. Bóyá bí àwọn ènìyàn bá comment, òun á lè rí ọgbọ́n tó máa lò, àti wípé àwọn ènìyàn tírú ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ sí, wọ́n á lè kọ́gbọ́n nínú ohun tí àwọn ènìyàn bá sọ. Ọmọkùnrin náà kọ̀wé, ó wípé olóòtú ètò Táńtọ́lọ́run, mo kọ ìwé yìí sí yín láti bá mi nà sí orí afẹ́fẹ́ kí àwọn ènìyàn lè fún mi ní àmọ̀ràn lórí ọ̀rọ̀ ayé mi. Ó ní pàtàkì ọ̀rọ̀ mi ni wípé mo pàdé ọmọbìnrin kan bíi 20 ọdún sẹ́yìn. Ẹ má bínú, mo pàdé ọmọbìnrin kan bíi 20 ọdún sẹ́yìn. A sì nífẹ̀ẹ́ ara wa gidigidi. Ká má fọ̀rọ̀ gùn, ó bímọ àkọ́kọ́ fún mi. Láìpẹ́ gbólóhùn asọ̀ kan ṣẹlẹ̀ láàrin àwa méjèèjì. Ọmọbìnrin yìí sì gba ọ̀dọ̀ ìyá rẹ̀ lọ. Nígbàtí mo retí rẹ̀ títí di alẹ́ tí mi ò rí, mo lọ sọ́dọ̀ ìyá rẹ̀ láti lọ wò ó. Mo débẹ̀ mú kí ìyá rẹ̀. Wọ́n dá mi lóhùn wípé kìí ṣe àwọn làwọn dá a dúró. Ká má fọ̀rọ̀ gùn, mo bẹ ìyá rẹ̀, wọ́n ní kó máa tẹ̀lé mi lọ sílé. Ọmọbìnrin yìí kó ẹrù lọ, kó ẹrù bọ̀ bíi ẹ̀ẹ̀méje. Ọ̀rọ̀ yìí lágbára o. Ọmọbìnrin yìí kó ẹrù lọ, ó kó ẹrù lọ, ó kó ẹrù bọ̀ bí ẹ̀ẹ̀méje. Nígbàtí ó di orí ẹlẹ́ẹ̀kẹjọ tí ó fẹ́ kó ẹrù rẹ̀ padà wá sọ́dọ̀ mi, mo dá a dúró wípé èmi kò lè gbà sílé mọ́. Ó dùn mí gidigidi, ṣùgbọ́n ìkólọkóbọ̀ arábìnrin yìí ti dé òpin ní ọkàn mi. Mo ronú títí. Lẹ́yìn ìgbà díẹ̀, mo rí ọmọbìnrin kan tí mo ṣàlàyé ọ̀rọ̀ ayé mi fún, tí ó sì gbà láti fẹ́ mi. Láìpẹ́, ọmọbìnrin tí ó kó lọ yìí padà wá. Ó wí pé òun ti ní oyún fún mi.
ẹ jọ̀wọ́ ẹ̀yin ènìyàn kí ni kí n ṣe ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin ènìyàn ọmọkùnrin yìí wípé kí ni kí òun ṣe a nà ọ̀rọ̀ yìí sórí afẹ́fẹ́ èyí la mú wá fún wa lónìí ẹ jẹ́ ká comment àmọ̀ràn tá a bá lè gba ọmọkùnrin yìí ẹ jẹ́ ká gbà á ẹ jẹ́ ká comment lórí ètò yìí ẹ jẹ́ ká gbà á lámọ̀ràn kí àwọn tí irú èyí ṣẹlẹ̀ sí kí àwọn náà lè kọ́gbọ́n lórí ètò yìí ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ ọlọ́run á ràn wá lọ́wọ́ o ẹ tẹ subscribe lórí Celebnimi TV yìí nítorí tí ètò yìí bá tún wọlé ẹ ó tún máa rí ètò wa tuntun ní gbogbo ìgbà ẹ ṣé ẹ̀yin èèyàn wa ọdún yìí á sàn wá o yóò dára fún mi yóò dára fún yín ó dàbọ̀ ire la ó máa rí o.